mílíọ̀nù 3.7 náírà kìsì lana lórí ìgbéyàwó alárédè. Davido olórin tàkasúfèé ni ló pariwo tantantan. Báwo ló ṣe pariwo yìí? Báwo gan ló ṣe kéde ẹ̀? Ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́ o. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé olówó sohun gbogbo tán? Gbajúgbajà olórin tàkasúfèé David Adeleke táwọn èèyàn mọ̀ sí Davido ti sọ pé owó tó dé díẹ̀ ní mílíọ̀nù $4 ìyẹn $3.7 million ni òun náà kìsì fún ìmúrasílẹ̀ ìgbéyàwó alárédè láàrin òun àti Chioma Ronald ní Miami ní Florida lórílẹ̀‐èdè Amẹ́ríkà o. Èyí jẹ́ owó tó lé díẹ̀ ní bílíọ̀nù 5.5 náírà èyí wọn 5.6 million naira tó jẹ́ owó orílẹ̀‐èdè Nàìjíríà o. Nínú fọ́nrán kan eléyìí ti tẹni olórin tàkasúfèé bíi Davido tó gbé sórí Instagram rẹ̀. Níbẹ̀ ni Davido ti kéde owó yìí o àti ná mílíọ̀nù 3.7 náírà ní kìsì. Davido ló pariwo tantantan bẹ́ẹ̀ lórí ẹ̀rọ ayélujára ọ̀hún. Ìgbéyàwó náà tó wáyé lópin ọ̀sẹ̀ yìí ni wọ́n sọ pé ó sì ń tẹ̀síwájú o. Nítorí ìdí èyí owó tí Davido tó kéde òun yóò padà jù bẹ́ẹ̀ lọ. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá ní tọkọtaya ti dé sí Miami nínú ọkọ̀ òfurufú aládàáni wọn tí wọ́n ṣe lẹ́ṣọ̀ọ́ tí wọ́n sì kọ àkọlé MRS ìyẹn abilékọ sí. Fọ́nrán oríṣiríṣi tó ti ń jáde láti bí ètò ìnáwó náà fi àmì ọlá hàn pẹ̀lú bí tọkọtaya náà ṣe ń fi ìmúra olówó ńlá oríṣiríṣi hàn níbẹ̀ o. Ìgbéyàwó Miami yìí ní ẹlẹ́ẹ̀kẹta tí tọkọtaya Adeleke yóò ṣe. Ṣáájú ni wọ́n ti ṣe ti kóòtù lóṣù kẹta ọdún 2023. Oṣù kẹfà ọdún 2024 ni wọ́n ṣe ìgbéyàwó nílànà ìbílẹ̀ nílùú Èkó níbi tí àwọn gbajúgbajà káàkiri àgbáyé ti péjú sí. Lára àwọn olórin tó péjú sí ti ọdún 2025 yìí òun ni àti rí Zlatan Ìbílẹ̀, Tẹ́níọlá Àpáta, Adékúnlé Gold, Túndé Enoch, Wòkòlì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà gómìnà Adémọ́lá Adélèké tó dàbí bàbá fún Davido náà wà níbẹ̀ o gẹ́gẹ́ bí akọ̀ròyìn rẹ̀ Ọláwálé Ràṣídì ṣe sọ. Davido tí àwọn èèyàn túmọ̀ sí ọmọ bàbá olówó OBO kọ́kọ́ pàdé Chioma tó padà fẹ́ yìí ní fásitì Babcock níbi tí ọmọbìnrin ẹ̀yà Ìgbò náà ti jẹ́ akẹ́kọ̀ọ́ bó tilẹ̀ jẹ́ pé ó ti ju ọdún 10 lọ tí wọ́n ti bẹ̀rẹ̀ àjọṣepọ̀. Ọdún 2018 ní ìfẹ́ wọn àsáyé o. Àwo orin kan tí Davido pé orúkọ rẹ̀ ní Assurance ló gbé jáde nígbà náà láti fi dá Chioma lójú pé òun yóò fẹ́ bí ìyàwó o. Lẹ́yìn náà ló tún ṣe àwo mẹ́ẹ̀ níbẹ̀ ló ti ní òun lè san mílíọ̀nù lórí rẹ̀ gẹ́gẹ́ bí owó orí. Nígbà tó sì di ọdún 2023 ni wọ́n ṣe ìgbéyàwó lábẹ́ òfin. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì Jígí Alára o. Ìkànnì 24 tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ẹ máa fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ ẹ máa bá wa pín ká o. Imam Abdulwahid ló ti jábọ̀ ìròyìn láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.